Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa, the baby of Odùduwà last. Ọba ilẹ̀ Haúsá ti ṣe kiri, ó ti sọ̀rọ̀ sókè. Àwọn ọlọ́mọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé wọn ò gbọ́dọ̀ gbà ó káwọn Yorùbá protect ara wọn. Ìjọba ló lẹ́tọ̀ọ́ àti protect. Nígbà tí Buhari dẹ̀ kó AK-47 fún àwọn èèyàn títí wọn kó máa fi protect màálù. Nígbà táwa náà wọ́n ń pariwo nísàlẹ̀ ń bí ará òkè tiẹ̀ làwọn wọn kì í ṣọ́rẹ́ ní ìsàlẹ̀. Nígbà tá a bẹ̀rẹ̀ sí ní pariwo lọ́tún lósì wípé tí ìjọba bá kọ̀ tí wọ́n bá protect wa, àwa náà máa protect ara wa. Àwọn olórí àwọn Fúlàní ìyàwó bá Haúsá wọ̀nyí, àwọn ni wọ́n kọ́ gbẹ́nu sí Mike. Wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, kò lè sí pé anybody kó protect ara ẹ̀. Ló bá tán, àgọ́ ti padà dẹ́dìyẹ wọn. Ẹ bá ṣí ẹ̀. Ẹ wá gbọ́ bọ́ba Haúsá ṣe sọ̀rọ̀. Kódà ó speak in tongue, ó sọ̀rọ̀, ó speak, ó spoke. Àbí bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe sọ grammar. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ gbogbo wa la máa wake up, gbogbo wa la máa dira ogun. Ẹ gbọ́, gbogbo wa pátápátá a gbọ́dọ̀ dira ogun. A gbọ́dọ̀ ṣẹ́gun Fúlàní, káwa wá dolówó, ká dọlọ́lá, ká dọlọ́rọ̀, ká wá donífọ̀kànbalẹ̀. Nísìn tọ́ba Haúsá dẹ̀ ti sọ̀rọ̀ yìí, àwọn tán làwọn bọ́ǹtù rúlù Nàìjíríà, ṣé pé wọn ò fẹ́ kú? Ẹ̀yin Boko Haram yìí, Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe wọnú ilé ọlá àwọn ìka ọ̀bàyéjẹ́ Nàìjíríà lọ. Tó bá jẹ́ wípé àwọn Boko Haram tí àwọn Haúsá Fúlàní tí wọ́n support, tí wọ́n rí wọn ní ìrí ọmọ ìyá àwọn, ọmọ bàbá àwọn, tó bá yẹ pé àwọn Boko Haram yóò yí ojú padà, kó pàdé ọ̀rẹ́ dà, kó wá fèsì àwọn tó tún jẹ́ lédè títí wọn náà ni. Àwọn elédè wọn ò ní bọ́ta wípé kí gbogbo wa lọ dira o. Wọn ò ní bọ́ta o. Wọn ò ní sọ fún èmi àti yín wípé ìjọba ti fail everybody, àfi kí gbogbo wa lọ dira ogun. Wọ́n láfi kí gbogbo wa ká lọ ṣe kíni, ká lọ dira ogun. Nígbà tọ́gá DSS bọ́ síta tó ní we need to protect ourselves, don't wait for DSS, don't wait for Nigeria soldier. If anything happen in your community, in your area, and you call these people before they get to your side, you come out bàjẹ́ gan. So you need to go and learn how to protect yourself, protect your family. Don't just sit down in one corner and bí báwọn gbẹ́nu sí nígbàtí. Àwọn ọ̀gá àwọn Haúsá, àwọn Sẹ́ríkí, àwọn lọ́balọ́ba wọn, níjòyè wọn, àwọn ni wọ́n bọ́ síta o tí wọ́n condemn máa yẹn. Ó pẹ̀lú nǹkan tí ọ̀gá sójà ẹ̀ níyì tí ò fi lẹ́nu ọ̀rọ̀ tó fi máa ń pẹ́pẹ́ sọ̀rọ̀, tó fi máa ń sọ wípé ẹ jẹ́ ká gbàdúrà fún Boko Haram kó repent nítorí kò fẹ́ kí iṣẹ́ bọ́ lọ́rùn òun. Ó ti rí ní ó ti rí ta, ó ti mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílùú Nàìjíríà. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà ni mo bá sọ̀rọ̀, ẹ̀yin olóyè onímọ̀, ẹ̀yin tí ìran yín ò ní kú, tí ìran tèmi náà sì ní kú, ẹ̀yin ni mo bá sọ̀rọ̀. Ọ̀gá sójà tí mo bó ṣe ń lọ, ó wá sọ̀rọ̀ ẹ̀ di dídìrín, ó wá ń pẹ́gbẹ́ fi sọ̀rọ̀. Nísìn báyìí sìn, àwọn Boko Haram kidnapper terrorists wá ya wọ̀dọ̀ àwọn emir nílùú Ìlọrin. Wọ́n dáná burúkú fún emir, wọ́n kóyàwó emir méjèèjì lọ. Nígbà tó máa ránṣẹ́ wọn tí ẹ̀ béèrè owó ransom. Àwọn pípù yẹn mi ò kàn lè sọ pé mo láìkì wọn ni. Mi lè sọ pé mo láìkì wọn bó ṣe padà wá bẹ̀rẹ̀ sí ní róòlù nínú Nàìjíríà. Nítorí táwọn Sẹ́ríkí, àwọn Sultan of Sokoto, tó bá mọ̀ pé àwọn pípù máa padà wá róòlù débi tí wọ́n róòlù dé yìí ni, ìgbà táwa ti ń condemn wọn làwọn náà máa ti condemn wọn. Ṣùgbọ́n wọ́n ṣe níṣe wípé wọ́n máa ní Yorùbá lára, wọ́n máa ní Yíbò lára. Wọ́n mọ̀ wípé tá lọ bá lọ àbọ̀ á padà wá bọ́ níṣẹ́. Àṣegbé òsì láyé, àṣepamọ́ ló wà. Ẹ bá mi ṣí ètò síta kẹ́ wá gbọ́ ohun tó wá ń jáde látẹnu àwọn olórí wọn. Kẹ́ wá gbọ́ wíríwíri ọ̀rọ̀. Ó ti ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìwọ
ìwọ tó bá lọ dákẹ́ gbàgbé òṣì tí ẹ bá ẹ nìyẹn ó wọ one chance tó bá lọ dákẹ́ tó bá lọ sùnlé tó lọ rẹpẹtẹ tí ẹ ti bá ẹ ní Nàìjíríà. Bí mo ṣe wà yìí mo ti lo Panasharp kí ìran mi má bàa kú. Ẹ gbọ́ kí ìran mi má bàa kú. Ká láwọn Fúlàní àtàwọn Haúsá padà mọ̀ wípé àwọn Boko Haram máa yídi ọ̀rẹ́ dà. Wọ́n máa padà fi léégún ni. Wọn ò bá ti má fún wọn ní full support. Wọ́n ti wá gbẹ́ wọn lẹ́yìn tán wọ́n ti wá ń gé àwọn náà jẹ. Nígbà tí Boko Haram ya wọ Ìlọrin tó kó ìyàwó emir tó dáná sun gbogbo dúkìá emir, èdè kan náà lọ́jọ́ sọ o, ìlú kan náà níwọ̀n ẹ̀sìn kan náà lọ́jọ́ sí o. Nígbà tó máa ránṣẹ́ kò tiẹ̀ béèrè ransom, ṣe làwọn Boko Haram ránṣẹ́ pé emir ìyàwó ẹ méjèèjì gbàgbé ẹ̀, Olúwa ni ó fi ṣe. Àwọn gbẹ́sẹ̀ lé ó ti dìyàwó àwọn. Emir wà ńbẹ̀ tó fẹ́ kú báyìí. Orí gbogbo àwọn lọ́balọ́ba yẹn wá délé, gbogbo ẹ̀yin àgbààgbà lẹ́yìn Yorùbá ti fi ṣáná kíyèsí oògùn. Ẹ jí ẹ má sùn. Ìwàásù lọ̀rọ̀ mi fún ẹni tó bá létí kó gbóhun tí mò ń sọ. Ẹ jí ẹ má sùn. Ẹ ti bí ìṣáná kíyèsí oògùn. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n pera wọn ní bọ́ọ̀tù lùlù Nàìjíríà lọ́jọ́ tó ní ìsìn. Wọ́n pẹ̀lú ẹni tó wá sọ nísìn pé Tinubu ti fail. Wọ́n pẹ̀lú ẹni tó wá ń bọ́ síta tí wọ́n wá sọ fún wa wípé ká lọ máa dira, wípé ká má dúró de ìjọba lẹ́nu Fúlàní ọba wọn náà, wípé ká lọ dira ogun, ká má dúró de ìjọba tó bá ti yabò wá ká yabò wọn. Ó ti jẹlẹ̀. Àbí kì í ṣe àwọn ọlọ́mọ sọ gbà kìyẹn lọ tó jẹ́ pé tó bá ti mú Boko Haram kan wọ́n á ní kó máa gbébọ̀ wá sí Kánò, kó máa gbébọ̀ wá sí Àbújá. Àwọn olórí wọn ti pé bírí pòtó. Àwọn ọmọ ayé tí alàṣẹ ẹ̀tì wọ́n á ti bọ́ síta, wọ́n á ti ní kíní kan ló ṣe ẹlẹ́dẹ̀ ń pàkọ́ ìgbádá ìkòkò. Àwọn lọ́wọ́ padà bọ́ síta sí torí àwọn náà ti rí pé ikú tó ń pojú gbà ẹ̀yìn òwe ló ń pa fún ni. Àwọn ti gbé àwọn pípù ilé yín kọjá nǹkan táwọn expect. Àwọn pípù ilé ti bẹ̀rẹ̀ sí ní gé àwọn jẹ. Ṣé wọ́n gbégbà tó máa bẹ̀rẹ̀ sí ní ṣe fún wa nílẹ̀ Yorùbá? Wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe preamble. Lady Kéde pariwo. Olúwa mo dúpẹ́ fún ìpè tó pè mí. Ẹ̀yin tẹ́ bá máa ń wò mí dáadáa, ó yẹ kẹ́ mọ àwọn slang kan mọ́ mi. Kì í ṣe pé mi ò lọ́rọ̀ lẹ́nu tí mo lè sọ. Kì í ṣe pé mi ò ní ohun míì tí mo lè jù. Ṣùgbọ́n mo wo sàkún ìrìn àjò yẹn bó ṣe lọ. Ohun tó fit sí ẹ̀. Gẹ́gẹ́ bó àwọn àgbà ṣe máa sọ wípé iṣu atẹnumọ́ kì í jóná, kòkòkò làwọn fàdétí. Ohun ni mo fi ṣe. Ẹ̀yin tẹ́ bá máa wo prógrámù mi dáadáa yìí pé mo máa sọ pé preamble. Ariwo preamble ni mo máa ń pa. Wípé ṣé gbogbo tó ṣẹlẹ̀ yìí preamble la ṣe ń rí o. Àti ìrí kankan. Àwọn ìyá mi alálùbáríkà tí wọn ò ní wọn bójú ọmọ wọn pè mí lábẹ́ aṣọ. Láwọn ìyá tó nímọ̀ tó lóye. Wọ́n máa ní Lady Gay. Ẹnu àṣẹ lẹ́nu ẹ. Má sọ bẹ́ẹ̀ mọ́. Má bá wa yí padà. Asatano màmá alálùbáríkà kan ṣe send voice note sí mi pé Lady Gay jọ̀ọ́. Tó bá tí nǹkan má bá wa yí padà, má máa wá sọ lórí social media mọ́. Ìwọ náà mọ̀ rẹ̀ àwa mọ̀ ẹ̀ mo kàn gbọ́ voice message màmá ẹ̀ mo kàn tó wé fèsì ní pé èmi kí n máa lọ gbàwẹ̀ fún Nàìjíríà ní corner side. Màmá yẹn sọ débi pé Lady Gay jọ̀ọ́ tó bá ti rí anything kàn má bá wa gbàgbé àtàdúrà ní corner. Àwọn tí ò mọ̀ ẹ́ lórí wọn mọ̀ ẹ́, àwa mọ̀ ẹ́ dáadáa pé bó bá ṣe sọ ó máa ṣe. Mi ì fi pọ́nra mi lé. Mo ń tẹnu mọ́ nígbà yẹn lóhùn pé ẹ̀yin èèyàn preamble láàrin yóò ẹjọ́ mo máa pọ̀ sí customer tí ń bọ̀. Hi sis, good morning. Good morning. Yeah, ẹ má bínú. Tá à ń sọ lọ. So, àwọn tó bá sọ wípé kíníkan, wọ́n ti wá rí sí wípé ó ti kọjá nǹkan táwọn ṣe, táwọn lérò. Ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ Yorùbá, ẹ kẹ́kọ̀ọ́ láti ara ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ̀yin àgbààgbà tẹ́ ń dàgbólá wípé kọ̀kàn yín, Ọlọ́run ò ní jẹ́ kó kọ̀ yín. Ọlọ́run ò ní jẹ́ kó kọ ẹnikẹ́ni mọ́. Ìbá dára kẹ́ tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Nísìn tí gbogbo àwọn tó pera lẹ́mí àf ṣẹ́gọ́tẹ́ ẹ̀mí àf kiri kan àárẹ̀wá this and that táwọn náà ti rí pé àwọn pípù yóò ṣeré elédè mi lélẹ́yìí wọ́n ṣeré ọmọ ìyá mi ni o. Wọ́n clear road lọ ni. Wọ́n fẹ́ take over finally. Ó kọjá nǹkan táwọn kan expect.
wọ́n wá ṣe kíni wọ́n wá káràmásìkì wọ́n wá pariwo síta pé kí gbogbo wa lọ protect ara wa láwọn tó ń takò àwọn tó ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ jẹ́ àjọgbọ́ ṣé mo pè mí àti yín àgbà Haúsá ìyá Kẹsẹ́ẹ̀tì tó gbá Haúsá màmá ti bá wa tú ẹ má dé gbàgbé wípé tí ìyá Kẹsẹ́ẹ̀tì bá túmọ̀ èdè Haúsá fún yín confam ni o mo ti rí ìdíyá yẹn mo ti tọpinpin ìyá yẹn so many group Haúsá àwọn olóṣèlú Haúsá wọ̀nyẹn tí ìyá yẹn wà ibẹ̀ ni ìyá yẹn ti ṣe kí ni lọ ti respo gbé síta ó yá ẹ wá gbọ́n tó bá Haúsá sọ ó yá. yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé ó tiẹ̀ ti lẹ́yìn kì í ṣe pé ó máa lẹ́yìn ó yá. ọba Haúsá ti dìde o. ó yá kí ló sọ. ọba Haúsá ti dìde ó ní kóníkálukú ó dira tíjọba bá lóun ò lè ṣe anybody tó bá wá àtàkì wọn kán lè mú kán pa á. ọba Haúsá ti dìde ó ní àwọn Fúlàní Chad Fúlàní Burkina Faso Fúlàní Cameroon Fúlàní Niger Fúlàní Ethiopia Fúlàní Somalia Sudan tẹ́ lọ gbà wá sí Nàìjíríà pé kán máa wá pààyàn tíjọba bá lóun ò rí wọn apá àwọn òka ẹ̀yin náà dìde. ta ló gbà wọ́n wá. ká bá dé ẹ sùrùjọ ẹ má sùn kò sówó àwọn ò ní kó kọ́bọ̀ fún wọn mọ́ anybody ò gbọ́dọ̀ fún wọn sísì wọn mọ̀ pọ̀ sí ni wọ́n ní wọn ò gbọ́dọ̀ fún wọn ká tẹ̀lé wọn ká pa wọn ká má wulẹ̀ gbé wọn fọlọ́pàá. ṣàgbọ́. ó ní ká má gbé wọn fọlọ́pàá ẹ gbé fáwọn Haúsá tán bá gbọ́n tí ń sọ. ó ti bóde ó sọ̀rọ̀ ọba Fúlàní ò lè sọ̀rọ̀ ọba Sókótó ò lè sọ̀rọ̀ wọ́n ti fàkísà di lẹ́nu kò lè sọ̀rọ̀ àwọn land grabber àwọn gbalẹ̀gbalẹ̀ Ìbàdàn rójú ayé báyìí ẹ wà àwọn àlejò ọ̀rọ̀ tẹ́ ẹ gbà ṣe rí ń tọ́fà fún yín ìdúró wọn gan ti fi hàn ìdúró wọn ṣe é bá wọn ṣiṣẹ́ ibi iṣẹ́ ìdúró wọn ti fi hàn àwọn wọ́n ti yan tọ́ọ̀gì ní ìmáàmù wọ́n ti yan àwọn báńdíìtì ní ìmáàmù wọ́n yan báńdíìtì ní múfútí wọ́n yan báńdíìtì lólórí ẹ̀sìn àwọn lọ̀gá báńdíìtì ẹ gbà wá o wọ́n sì ti fariwo ta múfútí ìwọ ti ní kò sí bàbá ńlá ẹni tó máa sọ pé ṣẹ̀ríà ò gbọ́dọ̀ mú báwo ni ìlú onílùú kan wàá máa kọ̀ǹtúròlù ilẹ̀ Yorùbá kò ní dáa fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ sí kinní tó bá jẹ́ nítorí ipò tàbí pé ẹ fẹ́ gba owó náà ẹ gbà ẹ̀ nínà àìsàn lẹ́ẹ̀mọ́ fi wò lọ́la ẹ̀jẹ̀ tẹ́ta tẹ́ẹ̀jẹ́ babóńbaba tẹ́ẹ̀ta sílẹ̀ àwọn èèyàn tẹ́ẹ̀ta sílẹ̀ àti ní Kwara ni o torí ẹ̀tẹ̀jẹ̀ àwọn èèyàn yín sílẹ̀ ẹ̀jẹ̀ àwọn Yorùbá Súfí Tìjàníyà Kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe gbogbo ẹ̀ lẹ́ta sílẹ̀ kò ní yẹ gbogbo yín pátá ẹ̀sìn lẹ́ẹ̀mọ́ ṣe kiri ìlú bẹ́ẹ̀ ṣe ṣẹ̀sìn Saudi tẹ́ ẹ ṣẹ̀sìn ní Palestine tẹ́ ẹ ṣẹ̀sìn ní Iran bẹ́ẹ̀ ṣe ṣẹ̀sìn nìyẹn gbogbo yín ẹlẹ́sìn ìgbóná bẹ́ẹ̀ ṣe ṣe ẹ̀sìn nìyẹn lágbára abiyamọ lágbára àkúnlẹ̀ abiyamọ lọ́tún lósì àfi tẹ́ ẹ bá lákàkà sórí obìnrin tó bá sì wà nù yín àfi tí ò bá kúnlẹ̀ bímọ ìní gbogbo yín ò ní ṣẹ̀sìn pátápátá ìbáà jẹ́ nínú òṣèlú ìbáà jẹ́ nínú ilé ìbáà jẹ́ níta ìbáà jẹ́ nítorí owó ìbáà jẹ́ nítorí ẹ̀sìn ẹ̀ẹ̀ní jèrè tọmọtọmọ ìkànnì yín àgbàmọ́ ẹ má fi wá ṣe politics ẹ má fi wá gbowó 1 billion ẹ má fi wá gbọ̀ngbọ̀n bá fún wọn lówó tọ̀yọ̀ ń gbò báyà ni wọ́n tún dìde sí Ògùn ìgbò báyà wọ́n dìde sẹ́kọ̀ọ́ àgbà ẹ má fún wọn kọ́ bọ̀n tí ó bá ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀ kán gbà wọ́n ọmọ wálé kán gbà wọ́n wálé àwọn ẹni tó ti sọ̀rọ̀ síta ẹ dì wọ́n mú àwọn ẹni ń wá ṣẹ̀ríà ẹ dì wọ́n mú ẹ má ju àwọn ọmọ wọn yẹn lẹ̀lẹ̀ ọba Haúsá ti lẹ́ni tó bá pa yín ẹ pa ẹ má gbé fúnjọba ẹ gbé fáwọn Haúsá tán bá gbọ́ ẹ̀yin náà ẹ tẹ̀lé wọn lẹ́yìn bí Yorùbá bá wá kanlẹ̀kùn yín ní kànkùkà ẹ pàdánù báwúsá bá wá ẹ pàdánù bí Fúlàní bá wá ẹ pàdánù tajàtajà tí ẹlẹ́tíríkì
ẹlẹ́tíríkì ní kó máa ṣọ́ọ̀kì wọn kí ló dé ẹ fún àwọn báńdíìtì ní ọ̀dà kan máa gbé ìbọn AK-47 àwọn tiwa kan máa di sakabula kiri lẹ́lẹ̀ kan máa wóògùn kan máa wágbá ká tó kí ọ̀fọ̀ báyìí wọ́n ti gbágbá jiná tùmọ̀yàn kò lè wọ́ọ̀kì ẹ̀yin náà wá AK-47 sọ́wọ́ dáadáa ìtẹ́ ẹ bá gbà lọ́wọ́ wọn ẹ má gbé fún wọn padà ẹ fi yìn wọ́n dànù ó ti dójú ẹ ọba Haúsá ti fi ọtọ́rítì sílẹ̀ ṣé nítorí tẹ́ ẹ fi gbàgbára lọ́wọ́ àwọn ọba nìyẹn ká má bàa kápá yín àtẹ̀yìn gbàwèrè mẹ́sìn àwọn eléyìí èṣe sáláfí tán jókòó tán fi ọ́dà lẹ́ o tẹ́ ẹ bá rí ìjókòó wọn tẹ́ ẹ rí láwàní wọn torí àwọn sáláfí èwe láwàní wọ́n ì ṣe báyìí ọba Haúsá gangan ni wọ́n láwọn ó ti sú àwọn ò lè fojú lẹ́ẹ̀lẹ́ kan wọlé kan gbéyàwó kan gbọ́mọ kan gbé gbogbo ẹ̀ kan mọ́ ká tún máa láwọn ògbówó ẹ mọ́ fún wọn kọ́ bò ẹ dẹ̀ mọ́ gbà ìlú kan ti ṣẹlẹ̀ níjẹta wọ́n tẹ̀lé wọn ní gbogbo àwọn ọkùnrin ibẹ̀ náà dìde gbogbo àwọn ọkùnrin àdúgbò àtàlejò inú wọ́n dìde sí wọn ni wọ́n lọ wọ́n ní ẹ má sùn táwọn náà bá fojú kan oorun tí wọn ò rí nǹkan kan lò nǹkan wọn bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ẹ má gbà ẹni ìjọba tó bá wá bá yín ẹ̀yẹ ṣe ṣàkàṣàkà ó ti tó gẹ́ wọn ò ráwọn ọmọ tiwọn mú ẹ̀yin ní síkírọ́rìtì àgbàmọ́ láti gba Buhari ti fún wọn lọ́dà pé kí ló dé tí bàbá tiwa náà lè fún wa lọ́dà káwa náà gbé AK-47 Buhari gbé AK-47 fáwọn èèyàn rẹ̀ ẹ̀yin wá gbé sakabula láwa lọ́wọ́ kò sí tó lè tó máa gbà bẹ́ẹ̀ àgbàmọ́ àwọn Haúsá ti dìde sókè wàláì pẹ̀lú fèkèfèkè tí ń ṣe mí náà ni máa fi sọ̀rọ̀ yìí wọ́n ti dìde sókè wọ́n láwọn ò gbà mọ́ gbogbo ẹni tó bá wá bá yẹn má lẹ́ ń gbé lọ police station ẹ pàdánù kò sówó tẹ́ ẹ bá fún wọn lówó wàláì tàláì wọ́n tún máa pọ̀ sí ni eva ti ṣe tiẹ̀ wọn ò pàdánù ó tún lọ iléèwé lábẹ́ wọn kẹ́ ẹ̀ mọ̀ pé wọ́n mọ tán ṣe àgbàmọ́ Nnamdi Kanu náà nìyẹn àwọn èèyàn rẹ̀ tó ti ń bẹ̀bẹ̀ pé kó jáde àwọn ẹni tó rí wọn pé ní kò gbọ́dọ̀ bóde ẹ wo odidi ìlú kan sí irun ìmáàmù kan wá jáde ó sorí ráíráí ó sọrùn tínrín ó níjọba ó gbà Mufti kan wá jáde ó ṣàyà gbèrà ó nígbà náà kò síjọba tó máa ní káwọn ọmọ ṣé mẹ́ta fi ń gba ṣẹ̀ríà ni wàláì aṣọ kò pa yín ni nílẹ̀ Yorùbá aṣọ kò pa yín ni àwọn èèyàn ti gbé gbogbo sítórì yẹn síta àwa náà fi ohun abiyamọ á fi sọ̀rọ̀ síta gbogbo yín pátá tẹ́ ẹ lọ́wọ́ sí tẹ́ ẹ ṣe mítìnì àtẹ̀yí tẹ́ ẹ ṣe lóru àtẹ̀yí tẹ́ ẹ ṣe lọ́sàn-án gbogbo yín pátá ìkúnlẹ̀ abiyamọ bí yín àgbàmọ́ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá orí ọ̀kẹ́rẹ́ kókó láwo bàbá wí fọmọ ẹni àgbọ́ ìyá kèsẹ̀ tẹ pẹ̀lẹ́ wọn lágbà tí ò kẹtàn sọ̀rọ̀ akẹtàn sáré ẹ̀yin tẹ́ ẹ wò mí ẹ bá ń ṣí ẹ ṣó yìí ẹ bá ń láìkẹ́ àgbà tí ò kẹtàn sọ̀rọ̀ akẹtàn sáré ìyá kèsẹ̀ town market ẹ bá mi ju ṣó mi sí ìyá kèsẹ̀ yín tẹ́ bá ní fóònù nọ́mbà ìyá kèsẹ̀ tì lọ́wọ́ ní Germany ẹ bá ń jù sí wọn how market ṣe rí pé ẹ lè sinmi báyìí ìyá kèsẹ̀ táwọn fà gbogbo yín ṣe rí para òrokùn aró rẹ dìé yín kò sí sinmi fún yín báyìí sìn ní iṣẹ́ táwa kan ti ṣe gẹ́gẹ́ bí ọmọ sí yín wípé kẹ má lè dààmú lọ́jọ́ alẹ́ kẹ má lè fọjọ́ alẹ́ máa sun ẹkún kíkorò lórí social media ẹ jẹ́ ká dá dúró ẹ jẹ́ ká dá dúró ẹni dọ̀dọ̀dọ̀dọ̀ wọn Nàìjíríà ni ìyá kẹsẹ̀t mi ò bá yín jà mọ́ o ìyá mi dáadáa ní ẹjẹ́ ìsìn ẹ ti dìyà dáadáa fún mi sí but how far ẹ rí pé kò sí ìsinmi nínú ayé yín báyìí ẹ rí pé tí ń fìlì Nàìjíríà yẹn gidi ẹ wá dẹni tí ó lè sùn tí ó lè wo ẹ wá lọ from one platform àwọn Haúsá to one platform ẹ mọ̀ pé gbogbo ẹ ń ṣe program wọn mọ̀ rí yín
ẹ̀yin kan wà tó jẹ́ pé mò ń ṣọ́ yín nínú ìrìn àjò bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí mò ń ṣọ́ yín ẹ wo tẹ bá gba báyìí lórí Facebook èmi gan ti gbàbẹ̀ pẹ̀lú yín Ìyá Cassette jẹ́ kan nù wọn tẹ bá gba báyìí ẹ ṣàgbà pé Lady K ó ti tẹ̀lé yín gbogbo Facebook page yín pátápátá ni mo mọ̀ àti fake account àti original account gbogbo ẹ̀ mo mọ̀ títí lórí tẹ fi ṣe live program èyí tẹ fi ṣe recording program gbogbo page yín ni mo mọ̀ gbogbo bẹ ṣe máa ń share program àwọn Hausa gbogbo bẹ ṣe máa ń wọnú group by group wọn lọ inú community to community fún orí fóònù wọn lọ wàláì gbogbo ẹ̀ ni mo mọ̀ kò sì sí méjì tó jẹ́ máa tẹ̀lé yín ẹ̀yin lẹ wá máa ṣe ògbìfọ̀ fún wa nígbà tẹ́yin náà bá wá ń gbọ́ gbogbo ẹ̀ tínú yín bàjẹ́ ìgbà yẹn ni màá ṣe mọ̀ pé yes irú ètò ṣẹlẹ̀ sí yín báyìí sí ẹ wọ́n á fẹ́ fún ẹ̀yin tó yẹ pé rìkọ́dì lẹ máa ṣe tẹ́lẹ̀ ẹ̀yin èèyàn ẹ kẹ́kọ̀ọ́ lára gbogbo àwọn èèyàn wọ̀nyí o ṣé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin èèyàn ẹ kẹ́kọ̀ọ́ Ìyá Cassette tó jẹ́ wípé wọ́n á máa ju Cassette sílẹ̀ níyà tí wá dẹni tó ń ṣe live ìdààmú àti ìfòòró Nàìjíríà ti wá débi wípé Ìyá Cassette wá dẹni tó ń ṣe live program gbogbo fake account tẹ́fẹ̀ kọ́ mọ̀ wípé ẹ̀yin lẹ ní àtọmọ yín èmi ti sọ fún àwọn èèyàn mo ní cross blog yẹn ọmọ Ìyá Cassette ló ní wàláì ẹni tí mo sọ fúnjọ́ tó rí yín tẹ̀ ṣe láì fún mi ẹni yẹn dídí pè mí ni ìyá mi alálùbáríkà kan l'Amẹ́ríkà kọ́ ló máa ṣe dáadáa fún wọn tọmọtọmọ wọ́n ní Lady K Ìyá Cassette máa ti rẹ̀ tó ṣe láì fún mo ní ṣe mi sọ fún yín ẹ̀yin náà wáyé yín at your age ma ẹ ṣẹ̀ṣẹ̀ wá ṣiṣẹ́ blogger fi pa owó sí ọmọ lápò tí ìlú Nàìjíríà bá sùn wọ́n ní tó ràn yín lọ́wọ́ tó ràn àwọn ọmọ yín lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ blọ́ọ̀gì kọ́mọ yín lè rówó ẹ má bínú o màmá èmi á sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin èèyàn ẹ̀kọ́ ni kẹ́ jẹ́ ká kọ́ péèjì tí Ìyá Cassette tí wá ṣe ẹni tó wá ṣe láìfù gbogbo ariwo táwa ti pa gbogbo wàhálà tá ti ṣe tẹ́ ẹ̀ fi ṣẹ́yìn wá ẹ wá padà wá sunkún àsìkò tẹ́yìn sunkún sí èrè rí ni ó wá rìn máa bọ́ sórí gidi màá rẹ̀ kìkìkìkìkì máa rí ṣòkan tó wá gbá sí màá gbé ní tó bá dẹ̀gbà kí wọ́n ra fi fàájì rànjú mi ojú mi lágbárí mi wọ́n yà fi fàájì ràn èyí tó bá gba kí n gbé ojú tó jọ̀nà wá ṣe máa gbé wá èyí tó bá sì gba kí n gbé ọ́gílìmù tẹ̀tẹ̀ wá máa gbé wá kò sí tó fi ń ṣe èèyàn ẹ̀rí tí mo fi wá ṣe lè máa ọ́gílìmù tẹ̀tẹ̀ ẹ wá ayé yín lóde Nàìjíríà fi ẹ̀yin fún ọ̀gá yín Nàìjíríà ìjírí Nàìjíríà títí ẹ̀dẹ́ni tó ló ń fọ ọkọ̀ ojú irin at age of 70 ẹ tún wá padà dẹni tó ẹ̀ṣẹ̀ wá tọmọ lọ sí pílátífọ́ọ̀mù tó wá jẹ́ pé ẹ̀yin lè ń blọ́ọ̀gì níbẹ̀ kọ́mọ yẹn lè gbowó monetization Ìyá Cassette tí Nàìjíríà bá sùn wọ́n ni ṣe máa ṣiṣẹ́ iṣẹ́ tẹ́ ṣe láti àárọ̀ ọjọ́ ayé yín láti àárọ̀ iṣẹ́ ọmọ tẹ́ ṣe títí tẹ́ tún ṣe wọ 70 plus tó jẹ́ ilẹ̀ tún ṣe ń wá oúnjẹ sórí tébù fọmọ yìí àbí ta ló ní cross blog ṣe bẹ́ẹ̀ bú wa pé tó wọ́n monetization la ṣe fẹ́ bàlújẹ́ la ṣe ń pariwo Yorùbá nation how market báyìí màmá ṣẹ́rípò ti tán ibi táwa wá ti wá ń sinmi sìn ẹ̀yin wá dẹni tí ò lè sùn tí ò lè wo anyway sí Ìyá Cassette Ọlọ́run á fún yín lókun àtagbára àwọn èèyàn kẹ́kọ̀ọ́ lára yín ẹ̀yin ọmọ Yorùbá tata back to ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn yìí ṣẹtírẹ́nu lẹ̀ ṣẹtírẹ́nu ọkọ́ àwọn tó ń sọ pé ẹ lè lò bọ́ ẹ lè ṣe wọ́n ti ní ẹ lọ protect ara yín excuse me lásìkò òwúlò tútù tún mú mi Jésù ọkọ̀ jọ òun torí ẹ̀ mo dẹ̀ ṣe ń dira tí mi fi wọṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ àfi sùúrù ní ìsìn báyìí sìn wọ́n ti ní ẹ lọ dira o wọ́n ní ẹ má jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ o ẹ má jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ o kò sí ìjọba tó fẹ́ gbé yín o wọ́n ti ń gbéyàwó ẹ̀míà wọ́n ti ń gbé ọmọ ẹ̀míà wọ́n ti ń gbé ọmọ Sẹ́ríkì ẹ̀rí Sẹ́ríkì tó lọ́ ní kò wá sọ etí mi lòun àwòpọ̀ òun sọ etí mi lọ fẹ́yìn lédè ti tòun dẹ̀dẹ̀ mọ ráǹkì òun nínú ayé nu Nàìjíríà òun ò ní fún yín ṣíṣì wọ́n dẹ̀ yá bá pa ọmọ ẹ̀ dànù mo ṣàgbé fídíò wa ẹgbẹ́ látẹnu Sẹ́ríkì yẹn Sẹ́ríkì Ọ̀yọ́ Sẹ́ríkì ìlú Ọ̀yọ́ Sẹ́ríkì Fúlàní gbogbo Ọ̀yọ́ land òun máa ní ọmọ àpálọmọ tó yẹ 18 million kò mọ ibi tó kọ ọmọ ẹ̀ wádìí ní ilé ni wọ́n tún fi mọ bẹ́ẹ̀ wọ́n tún gba ọ̀dọ̀ ẹ̀mí àti ìlú Ìlọrin lọ wọ́n lọ kó ìyàwó ẹ̀ dáná sun gbogbo dúkìá ẹ̀ wọ́n tún sọ fún mi pé sórí ìyàwó ẹ̀ yẹn ó tó àjẹkù ni ṣùgbọ́n àwa la máa bẹ́ẹ̀ parí òbó ẹ̀ àwa la máa bẹ́ẹ̀ ṣe kí ni la máa bẹ́ẹ̀ jẹ fínísì ẹ̀ tó kù ìyẹn náà wà níbi tó ti ń sunkún kiri pé ìyàwó méjì lẹ́ẹ̀kan náà ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀ bàbá arúgbó
àwọn dẹ̀ lọ́ bá wa débi tá a dé yìí. Ọmọ Yorùbá ẹ má sùn, Nàìjíríà ti lọ, kò ní sú wa kò ní rẹ̀ wá, kò ní sú wa kò ní rẹ̀ wá, no going back lọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ṣé rí ẹ̀pọ̀ àgbo Nàìjíríà tó ń mì ó máa já, ó máa já. Ọlọ́run ò ní fi kú pa ẹnikẹ́ni nínú wa. Canada iná ni màá wà tí màá ti máa sọ fún yín pàǹfà, a sọ fún yín pé ó máa ṣẹlẹ̀. Ẹ wá ra tí mò ń ta ìjọ torí Ọlọ́run, òwúrọ̀ lọ́jọ́, ẹ wá ra jà o, kò sì jí dé ṣọ́ọ̀bù látàárọ̀ kùtù ayọ̀. Ẹ̀yin tẹ́ fẹ́ ra cream, gbogbo ẹ̀yin tẹ́ sanwó cream, àbá yín pack àwọn cream yín sí. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ tí ra 13 get back sí mi náà lágbára Ọlọ́run, ẹ wá yín tó ti ń fàyìn yẹn kò ní bàjẹ́ mọ́ lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ pé ẹ ní ìdàwọ̀ pef tíṣẹ́ lọ lórí ẹ̀ lọ́wọ́, kò sí wàhálà, tó bá ti rẹ́dì máa kó wá sórí live show, máa wá jẹ́ kẹ́ mọ̀. Mi store number gbogbo yín, gbogbo ẹ̀yin tẹ́ pè mí fún pef yẹn, mi store number anybody because èrò ti pọ̀ jù. So fóònù mi kẹ̀dẹ̀ ni yóò ti full, àti ẹ máa ra fóònù. Ẹ wá ra tí mò ń ta, ẹ̀yin tẹ́ bá ní ìdàwọ̀ body cream tó dáa, ẹ má wo ti skin Lady K o. Mo yẹn ṣe show yìí sẹ́yìn náà wípé mo ugly tẹ̀tẹ̀tẹ̀, mo lè padà tán kámẹ́rà in next 4 hours sínsìn kí n tún look fine, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé mi ò ń lo filter. Tá bá ń sọ̀rọ̀ pé program YouTube, Facebook kò sí filter ń bẹ o. Ẹ lè rí filter lórí TikTok o, èmi ò parọ́ o, ṣùgbọ́n Facebook, YouTube no filter o. Tẹ́ bá rí mi tí mo yọ jọjọjọjọjọjọjọ tí gbogbo ẹ funfun gbòòsà yẹn, weather lọ́rọ̀ tèmi o. But mo fẹ́ kẹ́ mọ̀ wípé àwọn cream ń ṣiṣẹ́ lára mi. Kò dẹ̀ sí tẹ́ bá lo cream lọ́dọ̀ Lady K bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni. Mo láwọn odógún kan tó jẹ́ wípé fast number. Màá tún sọ fún yín ní pé ẹjọ́ báyìí ní kẹ́ ṣe lò, ẹ má lò báyìí, kó má lọ papọ̀ jù. Mo dẹ̀ ní àwọn cream tí ò ní fún yín ní green vein, kò ní fún yín ní dark knuckle. A lot of cream máa ń fún yàn dark knuckle. Èmi tí mo jókòó tí mo ń ta cream lọ́jọ́ tòní, èmi gan treat knuckle mi lọ́wọ́, mo dẹ̀ rí good results. But knuckle tèmi tí bá para sínsìn kó tó pé ìṣẹ́jú 5 mo tún ti fọwọ́. Mi ò lè sọ iye ìgbà tí mo fọwọ́ ìdè because máa páàkì ọjà, kò jẹ́ kí cream kó ráyè dúró lọ́wọ́ mi débi tó máa ráyè ṣiṣẹ́, àfi tí mo bá lò lálẹ́ mọ́júmọ́ nìkan. Ó dẹ̀ fún mi ní good results. Ẹ̀yin tẹ́ bá need àwọn knuckle cream, mo mọ ìyá tó ti wá ra knuckle cream ní store mi tí wọ́n ń ṣọmọ Olúwa tó tún ti introduce àwọn èèyàn wa kó wá ra jà ń bí báyìí pé fine cream ni woman yẹn ń tà. Mo rí àwọn tó ti wá sọ fún mi rí, ó tún send the store yẹn sí mi tó jẹ́ pé cream tó ń tà ká fi ẹnu adákẹ́ ni. Ẹ lè bá rẹ̀ lọ́dọ̀ Lady K. Ààyò ebi ò pa wá, ń tẹ́ bá rà ń bí báyìí ẹ gbà bẹ́ẹ̀ original ni. Èmi mo mọ bí mo ti bọ̀, èmi mo mọ bí tí mo dé, èmi dẹ̀ mo mọ bí tí mo ṣì ń bẹ lọ́hùn pé mo fẹ́ lọ. So mi ò ní tàǹkan tí ò dáa fún yín. So ẹni tí tẹ́ bá fẹ́ máa bọ̀ wá sí Lady K tó bá dẹ̀ já àwọn ṣe àjò ni. Ẹ fi tó kù lẹ́fọ̀ lọ́rùn, òun ló máa ṣe. Ẹ máa bọ̀ wá sí Lady K African Store. Bẹ́ẹ̀ ni, àgbà tó lómi nínú kò kí ń pariwo. Òun lọ̀rọ̀ tó wà lẹ̀. So ẹni tí tẹ́ bá ti fẹ́, ẹ máa bọ̀ wá sí Lady K African Store, ojú òní tí tó bá dẹ̀ jẹ́ àwọn oúnjẹ ilẹ̀ wa náà, tó bá jẹ́ irú ni, edé ni, ẹja gbígbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ máa bọ̀ wá sí Lady K African Store. Ẹ má wá gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi, kẹ́dẹ̀ bá mi ṣe kíni, kẹ́ bá mi like ètò, ẹ bá mi comment, ẹ bá mi share, káwọn èèyàn tún gbọ́ ilé ohun tó lè mú ọ̀gá Fúlàní sọ pé kẹ́ lọ protect ara yín. Ó dá ẹ jókòó síbẹ̀. Ṣé mo pa àwọn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ náà ti bọ́ta, wọ́n ti sọ the same thing fún wa pé ẹ lọ wá gbogbo ọ̀nà kẹ́ dáàbò bo ra yín. Ọ̀gá DSS ti sọ, ọ̀gá sójà ti sọ, gbogbo wọn ni wọ́n ti sọ fún wa. Àwa lájòyè aláìlọ́rọ̀ gbọ́, àwa lájòyè aláìṣekíni aláìlọ́rọ̀ gbọ́. Mo sọ fún yín pé kámẹ́rà ló máa ń ṣe ojú mi bẹ́ẹ̀ ń gbà mí, ẹ rí báyìí sí kámẹ́rà ló ń dára, mi ò lo filter o, òun ló ń dára o, ṣe ló gbé kinní kan sójú. So ẹni tí ẹ bá ti fẹ́ ẹ pè mí, bí kámẹ́rà ló ti dára o, fèsì bí a ṣe kíni á dára tó hùn. So bó ṣe jẹ́ nìyẹn, ẹ wá ara tí mò ń ta, ojú òní tì yín. Àwọn aṣọ náà dẹ̀ wà, aṣọ ọkùnrin wà, tóbìnrin wà. Ohun ṣọ́ra fi sample méjì yẹn sẹ́yìn mi, ẹ lè máa rí. Ẹ ṣeun gan, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ó dàbọ̀.